ẹ kú dédé àsìkò yìí bí tẹ́tí wò wá jákèjádò àgbáyé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba adániwáyé adániwáyege ọbọ̀ rẹ̀ nìrẹ́ ní tìrẹ mẹ̀kúnnù lẹ́kún ọ̀nà iná ní tìǹà jàǹdùkú ṣìnà lè bàbá wọn kábíyèsí olódùmarè ọlọ́run ọba kan ṣoṣo tó ń jẹ́ Jehovah. Mo kí yín lẹ́ẹ̀kan sí jákèjádò àgbáyé olúwa tóbi lọ́ba fásùgbà ló kọ́ mi Bẹ́mbẹ́yẹ́kẹ lẹ̀ ń pè mí lónìí ẹ̀ tún wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ. Mo wà pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run òun ò kì í ṣe àjòjì yín ṣùgbọ́n fẹ̀yìn tẹ̀ wò wọ́n fúngbà àkọ́kọ́ mo kí yín káàbọ̀ sórí ètò. Ìránṣẹ́ ọlọ́run mo kí yín ẹ kú dédé àsìkò yìí ẹ bá kí àwọn tó wò yín jákèjádò àgbáyé kẹ̀sì dárúkọ yín. Mo kí yín olótù ẹ ṣeun. mo sì kí gbogbo ẹni tí ó ń wò mí káàkiri àgbáyé ojú yín ò ní fọ́ Àmín. etí yín ò ní di Àmín. gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá ń là kọjá báyìí ọlọ́run á fún yín ní agbára láti là kọjá Àmín. ọ̀tá ò ní borí gbogbo wa. Àmín. ẹ̀yin náà lótù iléeṣẹ́ yín á máa gbòòrò kò ní wá sílẹ̀. Àmín. Gbogbo ẹ̀dákẹ́dá tó bá ń gbóhùn níbi kiri tí ẹ bá wà gbogbo tí ẹ bá ń là kọjá mo pàṣẹ kí ọ̀run kó gbè yín níjà kí ọ̀run kó rẹ̀ yín lẹ́kún kí ọ̀run kó ṣe ìyanu fún yín ní orúkọ Jésù àmín 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 ní orúkọ Jésù. Tọ́ ẹ ṣeun. Àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lẹ́nu àìpẹ́ yìí ó sì ti sábà ń wáyé léraléra eléyìí tá a sì ń rí kódà ó ń lọ káàkiri ojú òpó ayélujára gan níbi tí a ti rí àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n á máa gbé àwọn tí wọ́n jẹ́ ọmọ ìjọ ṣépè bí wọn ò bá fowó sílẹ̀ wọ́n á máa lo bí ọgbọ́n àti ẹ̀rọ àwọn kan tó tiẹ̀ ń là mọ́lẹ̀ gẹ́gẹ́ bí eléyìí ìránṣẹ́ ọlọ́run ni ìyàwó lérò pé bíbélì kọ sírú ìṣesí yẹn. Ẹ ṣé olótù ṣe rí ọ̀rọ̀ tí ẹ béèrè ọ̀rọ̀ tó lágbára ni mo dẹ̀ máa ṣàlàyé tí wàá lè gbà mí láì kí n sọ̀rọ̀. Ayé wà. Torí tá a bá ń sọ̀rọ̀ ṣe rí àwọn adájọ́ tẹ̀ ń wò ẹ́ tó bá fẹ́ dájọ́ wọ́n á lọ sí ọ̀tún wọ́n á lọ lósì wọ́n á wà láàrin ayékálùkù mọ ibi tí àwọn fèsì. Èmi náà ti máa ń gbọ́ ọ̀rọ̀ yẹn nígbà tó kọ́ gbà pé Ọlọ́run mo pàdé obìnrin kan ẹ̀yà Ìgbò ni obìnrin yẹn ara màmá ò yá wá lòun ti ná nígbà yẹn lòun ti ná nǹkan bíi 3 or 4 million fáwọn ọ̀ránṣẹ́ Ọlọ́run ní ó ṣàgbègbè lára mi ní kí ló dé tí wọ́n lọ fi owó ra àdúrà níbì kan ni àbí báwo. Ó wá sọ fún mi ó ní wọ́n láwọn fẹ́ lọ sórí òkè àwọn dẹ̀ máa jẹ́ bíi 27 àwọn máa lọ gbàdúrà owó mọ́tò tó máa gbé lọ owó ó ṣàkà gbogbo ẹ̀ pálí kándù ó ṣàkà gbogbo oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn. Wọ́n á ń béèrè lọ́wọ́ ẹ̀ mo ní ṣe bí kìrìsìtẹ́nì nìwọ níbo nìwọ ti rí yẹn nínú bíbélì. Ṣe rí ẹ jẹ́ kí n sọ kínní kan fún yín. Olè a máa dóòlè lẹ́bi o a tún máa dá onílé náà lẹ́bi tó ṣílẹ̀kùn lẹ́fù tí ò fi ààbò àbí English mo fẹ́ Yorùbá mo fẹ́ lò tí ò kọ́fà lé ẹ̀ wọ́n dàbí ẹ̀ tẹ́ ń gbé inú Nàìjíríà sì kò fi létí òní géètì onírin. Pé alọ́lọ́dẹ àṣegbá kan tẹ́ bá ṣílẹ̀kùn lè ọ̀dà wọlé wá báyọ̀. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwa kìrìsìtẹ́nì ayọ̀lẹ̀ àdọ́lọ́run mọ̀ wọ́n máa ń sọ fún àwọn èèyàn I'm a man of God you are a child of God child and man a collaborate. Nǹkan kan náà ni wá sọ Ọlọ́run náà àwa kàn jẹ́ pé Ọlọ́run pe àwa ká ṣiṣẹ́ fóun ni kò mí pé Ọlọ́run làwa náà. Tí o bá jẹ́ kọ́wọ́ ẹ mọ́ tí àyà ẹ mọ́ tó dẹ̀ mọ́ nǹkan tó ń ṣe kí ló dé Ọlọ́run á dá ẹ lóhùn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn á máa hùwà tí ò dáa a máa lọ gbé báàgì owó fún ìránṣẹ́ Ọlọ́run máa bá gbàdúrà gbogbo epo fún mi gbà máa fún aláìní. Ṣùgbọ́n ṣọ́nà tó lọ́ọ̀ ní ká gbàdúrà ní ibò ní wà nínú bíbélì ẹlòmíì ò dọ́lọ́run mọ̀ ní òun náà ṣe ń kó sọ́wọ́ àwọn èèyàn tó ń gbá wọn ṣọ́ọ̀nù yẹn sì tó bá dọ́lọ́run mọ̀ ẹnìkan ò ní máa gbá ẹrí bo ìbò kó dẹ̀ máa tẹ̀lé tàbí ìgbà kan tẹ̀ máa lọ́kàn tó máa ní kó máa jẹ grass wọ́n dẹ̀ máa jẹ́. Ẹ wá wò wípé ṣé Christian àwọn ilé náà ìbáwọn náà ṣe jẹ́ ṣé a lè dáràn iṣẹ́ Ọlọ́run lẹ́bi yes bẹ̀ ṣó fọ́ọ̀sì wọn àbóyọ̀ mọ́ sí wọn wọ́n tẹ̀lé mi olófẹ́ lófò ni. Ní àárọ̀ ìmọ̀jọ́ program kẹyọ̀ kan béèrè ọ̀rọ̀ ó ní ṣọ́ọ̀ṣì kan má dárúkọ tó fẹ́ mi ó ní tí àwọn bá fẹ́ rí ìránṣẹ́ Ọlọ́run yẹn wọn láwọn ọ̀ṣà wọn ò jẹ́ káwọn rí ọmọ ìjọ ló lè sọ fún mi bẹ́ẹ̀ o wọn ò jẹ́ káwọn rí ọmọ ìjọ kò ń ṣe Yorùbá àti mò ń sọ fún yìí ó ní tọ́jú bí wọ́n á dé tó jẹ́ kó lówó ni wọ́n á jẹ́ kó lọ rí wọn á ní kò tí ì kọ́ àwọn oṣù kìíní oṣù kejì
òun àwọn abẹ́rẹ́ pé kí ló fà á wọ́n á ní wọ́n ti ń wá tẹ́lẹ̀ ó ń tẹ́lẹ̀ pé àwọn olówó lọ́mọdé sọ fún wọn ní wàá bí ẹ̀dá kan kò lè change ẹ̀dá kan ìwọ ló máa change ẹni tó bá tẹ́ ẹ lọ́rùn láti bá ṣe bíkọ́ mo ní ibi church tí wọ́n sọ yẹn sì ó ṣeé ṣe ẹ̀kọ́ kó tó débẹ̀ nìyẹn tí ò bá tẹ́lẹ̀ wà bẹ́sẹ̀ sọ̀rọ̀ nínú bá tẹ́lẹ̀ kẹ́bẹ̀ nìkan ní ọlọ́run wá ṣé ọjọ́ yín sì tí wọ́n rí àwọn ọ̀rọ̀ ṣe ọlọ́run náà mi ní parọ́ fún yín ìyẹn pé sí oríṣiríṣi ta ni ọlọ́run pè gangan ta ni church pè ta ló pe ra ẹ̀ gbogbo nǹkan yẹn èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ ẹni tó lọ́run bá pè èèyàn á mọ̀ ẹni tó lọ́run bá pè àti ò bá kí n ṣe kìrìsìtẹ́nì mo máa ń sọ fún àwọn tó bá mọ̀ mí tí máa wá bá mi màá ní kọ́kọ́ lọ gbàdúrà fọlọ́run kó bèrè orí ọ̀tí mo jẹ́ kó tó tẹ̀lé mi lẹ́yìn tó bá ti jẹ́ bẹ́ẹ̀ máa lọ I don't want to hear from you because ètò máa ń fa ni pé ṣẹ́rí ọlọ́run ò dàbí èèyàn ẹ lè jẹ́ mẹ́ta kí wọ́n bá mi fún àdúrà sí ṣé mọ̀ pé àwọn gbàdúrà kan náà fún yín wọ́n máa ń ṣe àkàyè fáwọn èèyàn àdúrà tí ń lè gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ẹnì kejì ó lè gbà after 3 months after 2 years ẹ wá wò pé wá yẹn ò ṣe ajá yọ tèmi ẹjọ́ ọlọ́run ni ó dàbí orúkún bá àwọn mẹ́ta wá bá dókítà wọn forúkún ní problem dókítà wá fẹ́ take care wọn ìkan iná lójú olórúkún ẹnì kejì ṣubú ni ẹnì kẹta wọn gbòǹgbò ṣé wọn pé tẹbárí plaster ń bẹ ẹsẹ̀ lójú àwọn mẹ́ta lẹ́ẹ̀ma ṣùgbọ́n nǹkan kan náà kọ́ ló ṣe wọ́n oògùn tó ń ja kálukú yàtọ̀ so ẹlòmíì wọ́n ti sọ tó bá sọ kíákíá ẹ̀rẹ̀ sọ pé tó ń ṣe àgbẹ̀ kòkó àtúnṣàgbẹ̀ àgbàdo àgbẹ̀rá méjèèjì ṣùgbọ́n n tó ń gbé yàtọ̀ ìgbà kan náà kọ́ ló máa jáde ṣùgbọ́n àwa èèyàn ò fẹ́rú ẹ̀ wọ́n máa ń sọ fún àwọn èèyàn kò sí àdúrà tí ọlọ́run kì í gbà lẹ́tí ọ̀nà mẹ́ta lọ́lọ́run gbà gbàdúrà ṣé mọ̀ ṣá. alákọ̀ọ́kọ́ ọlọ́run á ní yes mo ti fún àdúrà ti gbà ẹlẹ́ẹ̀kejì á ní no ẹlẹ́ẹ̀kẹta á ní hold on ṣe pé ó gbọ́ àbí kò gbọ́ ṣùgbọ́n gbogbo èèyàn fẹ́ gbọ́ yes so ṣe tí wọ́n ti ń sáré káàkiri bẹ́ẹ̀ yẹn ó mọ̀ ṣe ní kó sọ́wọ́ àwọn tẹ̀ ń sọ yìí àwọn èèyàn wọn fẹ́ ìmísí kọ́lọ̀ ṣe tó wọn fẹ́ bẹ́ẹ̀ ṣé ọlọ́run tó fi patience sínú fruit of spirit ẹ̀rọ kó stupid ọlọ́run tó fi long suffering sínú fruit of spirit ẹ̀rọ kó stupid ṣùgbọ́n àwọn èèyàn wọn ní wúrú nǹkan yẹn o níbi tá a ti níṣòro nìyẹn wọ́n máa ń sọ fún àwọn èèyàn obìnrin kan pàdé mi ṣé ń gbọ́ ọmọ ẹ̀jẹ̀ ń bẹ sáà kó tẹ́ fẹ́ gba nàìjíríà rárá ń bẹ sáà lọ́mọ ẹ̀ wọ́n ti ròyìn mi fún ṣe nígbà tí yóò pàdé mi mo gbàdúrà àrọ ọmọ yẹn yá nígbò yá kíní yẹn padà oṣù yìí ló pé 9 months ṣé wàá rí ṣẹ́yìn tó lọ́n bá pè tẹ́ bá rí ìránṣẹ́ ọlọ́run kan tó bá ní kẹ́nìkan lọ ra ànátì hall kẹ́nìkan lọ ṣe gbá kí n mọ kíní yẹn tẹ́lẹ̀ àfẹ́ntó bá pè ọlọ́run máa dédé kó ẹ pé ṣe nǹkan báyìí fún lágbájá tó bá ti fẹ́ lòmí kò ní ṣiṣẹ́ o ó wá ń sọ fún mi ní ọ̀rọ̀ àwọn ó ní man of God ó ní kí ló dé tó yẹ pé láti ijọ́ ìmú ìṣẹ̀kan yẹn fún òun ní kí n máa parọ́ fún ẹ ìgbà tó lọ́wọ́ ṣe fún mi ní solution ṣe nígbà tó wọ́n máa jí báyìí ìgbésẹ̀ ààrẹ kan ìyá pápá tani ó bẹ̀rẹ̀ sí kò fẹ́ jẹun ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó wà ní láti jẹ́ òfin wọn fi ìyà jẹun ni mo ń ṣe gbogbo lọ́wọ́ ẹ̀ ṣé kí n máa parọ́ fún ẹ nítorí ṣe ní gbogbo nǹkan yẹn ó wà lọ́wọ́ onílé ó là lọ́wọ́ àlejò àwa èèyàn gangan àfẹ́ dọ́lọ́run mọ̀ kò dẹ̀ da ṣé wàá rí mr tí níbẹ̀rẹ̀ máa sọ fún yín ṣé gbogbo apápátá ṣé o pé àárín ayé là ń gbé pásítọ̀ àtàwọn èèyàn àárín ayé là ń gbé ṣé wàá rí ayé tá ń gbé yẹn ẹ̀kọ́ ayé yẹn la fi ń live nínú ẹ̀kọ́ ọlọ́run kò dẹ̀ papọ̀ tẹ́ bá ti ń fi ẹ̀kọ́ ayé live ọlọ́run ó máa ní problem because ọlọ́run ò dàbí ènìyàn ẹ lè bímọ mẹ́wàá bí Joseph ó lè jẹ́ lásán ló máa mẹ́kẹ́ ó ti ń bá bí ẹ sáré tó máa tẹ̀lé lẹ́yìn ni o ṣùgbọ́n àwọn èèyàn à ń fẹ́ bó ti fẹ́ ọ̀rẹ́ wa ẹ̀ ọ̀rẹ́ ní àjọ lọ sí ṣọ́ọ̀ṣì ni ó ṣàrà mọ́tò kejì ni ó dẹ̀ ò bẹ́ẹ̀ sì kó tiẹ̀ ò tí ì tó ṣe lórí mi wà tẹ́ pé ọmọ tó bí ló máa gbé ẹ̀ dìde kò sí kó lè ṣe. àwọn èèyàn ní fẹ́ gbọ́ yẹn ọlọ́run ṣe rí nìyẹn wọ́n fẹ́ gbọ́ ó ṣe rí ẹ̀ sáfì yẹn ló ti máa ń kó sọ́wọ́ èmi tí ẹ̀wọ̀n wọ́n ti gbà mí náà tí mo sọ fún yín 2011 7 million ló gbà lọ́wọ́ mi owó tí mo ṣiṣẹ́ nígbà mi ì tí ì níwèé wọ́n dẹ̀ wọ́n pé nǹkan lè lọ ṣẹlẹ̀ kan dọ́ta mi gbà sí ilé kí n máa kó sọ́wọ́ ránṣẹ́ ọlọ́run nítorí wọn pé nǹkan ọlọ́run pè mí. owó yẹn 7 million gbà yẹn tí bá ní ká ṣí ní owó nàìjíríà sí àfẹ́ tó 70 million. bẹ́ẹ̀ mi ò tó yẹ ọ̀ wò pé wá mi ò fẹ́ ṣe sí. wọ́n fàyọ̀ bẹ́ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ kíní àwọn èèyàn ló ń fà á tí bí náà máa rí àwọn fídíò yẹn ṣùgbọ́n àwọn èèyàn ò fẹ́ tó bá ń sòtítọ́ kọ́ máa parọ́ fún wọn
so ẹ̀yọ̀ bá wọn ọ̀rẹ́ sọ ọlọ́pàá wọn á tẹ̀ka fàtẹ́yìn wọn ni ókè ẹ̀mí ẹ̀ máa gbọ́ àwọn ọ̀nà ń bá yàn gbà wẹ̀ ẹ̀ máa wò orúkọ bẹ́ẹ̀ báwo ló ti possible wọn kò gbọ́ pé báwo ló ṣe ń gbọ́ báyìí wọ́n bá ẹ gbà wẹ̀. ṣé nǹkan tẹ́ ń gbìyànjú àti sọ ẹ má bínú ṣé nǹkan tẹ́ ń gbìyànjú àti sọ ni wípé Ọlọ́run lè sọ fún ìránṣẹ́ Ọlọ́run pé kó bẹ́ẹ̀ nìkan gbà wẹ̀. ó lè support ẹ̀ pẹ̀lú àwẹ̀ títí ó tó náà gbọ́dọ̀ gbà wẹ̀ wọ́n lè má bẹ́ẹ̀ gbà kó máa jọ sọ́dà ọdún ní problem. mo bá yàn gbà wẹ̀ náà ṣùgbọ́n Ọlọ́run gbà nú ẹ̀ kí ló máa bá ẹ gbà wẹ̀ tí èkó ti kú kó epo yá wèrè a lè pé wèrè gbà wẹ̀ kò mọ tó ń ṣe mọ́ ṣùgbọ́n ó kàn sẹ́ mi lè gbà wẹ̀ ẹ wá fún mi lókun bá mi gbà wẹ̀ it's an insult to God. ó tọ́ mo sọ fún yẹn èmi ẹ̀rú náà. ọ̀dà ẹ̀jọ̀ ẹ má bínú tó bá wá jẹ́ wípé àwọn tí bóyá ẹnìyẹn ní ìpèníjà bóyá ó ní àwọn àìsàn kan tó ń bá fà á lára tó jẹ́ pé kò dẹ̀ gbọ́dọ̀ fi ibi panú ẹ̀ tó bá jẹ́rù yẹn wá ń kọ́. Ọlọ́run ní àwẹ̀ fún àwọn ẹ̀kọ́ Ọlọ́run fi ń gbàdúrà oríṣiríṣi ọ̀nà Ọlọ́run gbà gbàdúrà Ọlọ́run mọ̀ ọ̀kan tó ń ṣe kálukú náà Ọlọ́run ò ní àwẹ̀ fún. ayé àwọn fẹ́ bèèrè lọ́wọ́ yín gbogbo deliver àti Jesus Christ ti ṣe tẹ́ ló gbàwẹ̀ náà tó deliver nínú Bible ẹni bá kún gbàwẹ̀ náà. àgbọ̀nù àkọọ́lẹ̀ Bíbélì. ok náà ṣé ìwé tó wà ní títì èsì máa ń lọ gbàwẹ̀ kí tó gbàdúrà fún kí mọ̀ nǹkan tó ń ṣe mọ́ ni. so bó ṣe jẹ́ nìyẹn. ó dà torí tá bá tún ní ká wọnú ayé yìí ogun wọ́n ní ogun ju ogun lọ àwọn míì wà tó jẹ́ pé ogun tí ó ń bá wọn kojú bọ́n bá sọ pé kí wọ́n kó ìgbọ̀nsẹ̀ jẹ wọn á kó jẹ tí wọ́n bá ní ogun tó ń bẹ́ lómi fà á wípé kó bu ẹran rẹ̀ kó ṣe jẹ yóò ṣe jẹ ṣé ẹ wò pé yẹn náà wà lára nǹkan tó jẹ́ kí wọ́n máa kó sọ́wọ́ àwọn wòlíì èké yìí nígboro ni. ṣẹ́rí ẹ̀bá kan sọ pé wòlíì ọ́ níwèé ṣáájú kémi jẹ́ wòlíì ti gbé wá bá mi ò kò ń ṣe Christian nìkan ni kíní ìwà ó wà káàkiri ni o. bẹ́ẹ̀ ni. jẹ́pẹ́ máa ń sọ fún yín èmi ò kì í bá ìránṣẹ́ èmi ò kì í fẹ́ búyàn tàbí kí n dárúkọ èèyàn. ṣẹ́rí obìnrin kan pè mí ní àti Island ní 4 days ago ó lóun rí mi lórí line ṣẹ́rí Ọlọ́run tẹ́ wọ yẹn ó ṣe kì í bá ìmọ̀ dárúkọ ẹ̀ straight mi mọ́ rí o mo dẹ̀ bẹ̀ sí dárúkọ ṣòro rẹ̀. èmi ò mọ̀ mi kọ́ ni mo sọ̀rọ̀. ẹ mọ̀ pé ṣẹ́rí ẹlòmíì Ọlọ́run máa pé ìrànṣẹ́ Ọlọ́run kan máa ń wọ ẹlòmíì ẹnu èèyàn ló máa sọ̀rọ̀ fúnra ẹ̀ torí Ọlọ́run máa sọ̀ jáde láti inú èèyàn ni mo dẹ̀ sọ nǹkan tó ń ṣe wọ́n máa yẹ ọmọ kó tètè lè sọmọ rárá. ó kàn bẹ̀ sí ní fẹ́ máa sunkún wọn ní kó má wọrí ní ìdájí èmi Amẹ́ríkà nìkan ti pè mí ìyá mi wà lẹ́gbẹ̀gbẹ̀ mi bó ṣe pè mí báyìí mo kàn bẹ̀ sí ní sọ nǹkan tó ń ṣe mí tí ẹ̀ gbàdúrà ṣẹlú máa yẹn ó bẹ̀ sí sọ ló ti sú mi sa kí ni ó ti wà desperate ṣé àwọn pé àwa yẹn náà kò yẹ ká wà desperate bó ṣe rí ẹ̀ka lọ́dọ̀ àwọn. ìṣòro wọn lẹ́nu mi ìdí lẹ́wù yẹn. ẹ wo ṣé ẹ sọ kí nìkan fún yín Yorùbá máa ń pa òwe kan ọmọ Yorùbá lè mí o wọ́n lè gbé lọ́dọ̀ àgbàlagbà wọ́n ní tí ẹ̀fọn bá gbà lé nǹkan èèyàn kí ni kéèyàn ṣe wọ́n ní kí n fi sùúrù pa otherwise tí àbàjẹ́ àjòkọ yẹn lọ. for example sì inú ń rùn yàn wọ́n lọ lo gbogbo oògùn inú ilé oògùn yẹn ló máa padà pa ẹ́ because wàá fi sùúrù sí i ní. ó ti ṣẹlẹ̀ tó bá pàdé onítọ̀ ń kọ́. so tẹ́ ẹ bá ní kó máa wo pé nǹkan ṣe ń ṣe òun èèyàn wọ́n á take advantage èèyàn ni òótọ́ mo sọ fún yẹn àwọn èèyàn máa ń study wọ́n á ti rí wa pé wà desperate wọ́n á take advantage yẹn ẹ wo Nàìjíríà lé ìlú tí mo ti wá nìyẹn tó máa rí pé epo wọn mọ́tò take advantage wọ́n máa rí pé dọ́là wọn tó bó ṣe wà káàkiri nìyẹn. so ìwọ ló máa ti kí ni tí ò bá ṣọ́ra ẹ̀ tó bá ní bíbí ṣe ń pa òun ni òun ṣe fẹ́ jẹun á jẹun yẹn tó á tó máa lọ treat ara ẹ̀ ó ṣe rí nìyẹn mo fẹ́ fẹ́ ta fáwọn èèyàn ẹ calm down tí kò bá dé ẹ lọ bá Ọlọ́run má sọ fáwọn èèyàn tó bá bá mi kọ́ lọ bá Ọlọ́run náà first Ọlọ́run nǹkan báyìí ló ń ṣe Ọlọ́run ràn mí lọ́wọ́ tó pé God is a jealous God ó wá fọ Ọlọ́run nílẹ̀ ló bá ràn iṣẹ́ Ọlọ́run ó ti ẹ̀ bọ́ Ọlọ́run sọ rárá Ọlọ́run lè má gbàdúrà rárá. ó kù ìbéèrè kan tí mo tún fẹ́ béèrè sà. ẹ máa sọ. nínú àwọn congregation míì nínú ìjọ nígbà míì ìránṣẹ́ Ọlọ́run nígbà lè dédé sọ pé òun gbọ́ ohun kan ní etí òun pé òun gbọ́ ohun kan tó sọ wípé ìwọ wo ló lágbára tó lágbára 10,000 naira bọ́ síta tó bá lágbára 10,000 naira bọ́ síta ìmí wọn á tún ní òkè tó bá lágbára 5,000 ìwọ náà bọ́ síta wọn á ṣàpè àwọn owó yẹn wá sàlẹ̀ títí dórí bóyá owó tó kéré jù wọn á wá bẹ̀rẹ̀ sí gba owó yẹn lọ́wọ́ wọn á sọ pé wọ́n ń lo anointing oil láti fi anoint wọn irú yẹn náà ṣáfẹ́ sọ pé kò gbọ́ ohun kan ní irú wòlíì rẹ̀. ṣe rí ọ̀rọ̀ yẹn ó pín sí oríṣi méjì bóyá
ṣé mọ̀ pé èyí tẹ̀ ń sọ yẹn sìn ó lè jẹ́ pé wọ́n fi onítọ̀hún wá nǹkan tí mo sọ yẹn sìn ó yẹ pásítọ̀ yìí fáìtì ó ń tọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni kọ́tẹ́ ìsọkọ́ nìyẹn àbí pásítọ̀ gbọ́ngàn tó wà church ló ń sọ̀rọ̀ ẹ̀. bóyá ètò ìsìn ni o. tẹ́ pé pásítọ̀ church yẹn gbọ́ngàn ló ń sọ yẹn àbí ẹni tó gbà lálejò tó wá mínísítà. bẹ́ẹ̀ni. pásítọ̀ church gangan nǹkan tó tàwa máa ń fà á pé bóyá wọ́n ń kọ́lé tàbí wọ́n fẹ́ ra instrument tàbí nǹkan kọ́tà tó fẹ́ náwó sí nínú ìjọ wọ́n dẹ̀ ti tax àwọn èèyàn wọn fowó lẹ̀ wọ́n máa sọ pé a fẹ́ ra nǹkan báyìí nínú ìjọ o ẹ̀tọ́ lọ́n bá fún lágbára 10,000 àbí yẹ̀kọ́ lẹ́ ń sọ ní àbí wò lẹ́ ń sọ. rárá o kì í ṣe yẹn o wọ́n ní fi owó tó fẹ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn wọn ní fi sọ́rí pé àwọn fẹ́ lò fún kankan nù ìjọ o wọ́n á kàn fi sọ́rí pé Ọlọ́run fẹ́ ṣe ìyanu àrà kan fún èèyàn mẹ́rin wọ́n lè nínú kíní èèyàn mẹ́rin àwọn èèyàn tó máa jáde at the end of the day wọ́n lè tó 20 kò ní torí ẹ̀ sọ wípé ó yá o mẹ́rin péré ni Ọlọ́run sọ irọ́ gbogbo wọn ni wọ́n á dẹ̀ gbowó yẹn lọ́wọ́ wọn bẹ́ẹ̀ irú yẹn ń kọ́ irú yẹn gẹ́gẹ́ ni nǹkan tí mò ń sọ wọn á ní Ọlọ́run fẹ́ ṣe oore kan fún wọn pé ó fẹ́ kí wọ́n á fi iye báyìí sílẹ̀ wípé ìwọ tó bá ní 10,000 ó yá jáde mo fi yẹn ṣe example ó yẹ ṣe àpẹẹrẹ. ṣe rí ọ̀rọ̀ tí ẹ sọ yìí omi ìrántí èèyàn kan tó pè mí lọ́jọ́ kan ó lè nǹkan fóun nọ́mbà mi kó ń pè mí ó lóun ò lówó lọ́wọ́ o mo ní kí ló ń ta àti sọ owó báwo mi ìbéèrè owó lọ́wọ́ ẹ̀ bá pọ́sibú pé àwọn tó máa ń wo ṣó yìí tó bá pọ́sibú ẹ̀ bèèrè lọ́wọ́ wọn jọ kan àwọn tó ń pè mí yẹn tó wá pè mí màá sọ fún ọmọ àníwá ẹnìkan tiẹ̀ pè mí ó ní mo sọ fún mo níjà kí n sọ kinní kan fún ẹ èmi kì í gbowó lọ́wọ́ ẹnikẹ́ni o tèmi kàn ní pé serious tí o bá serious àdúrà tèmi kọjá 3 to 7 days ṣe é pé mo sọ fẹ́ yín náà seriousness ni pé jẹ́ kí ọkùnrin bá ọkùnrin tèmi dọ́gba báàgì lọ sọ́dọ̀ Ọlọ́run ṣe rí àwọn tó ń ṣe yẹn wọn ò dá Ọlọ́run mọ̀ ni ẹni bá dá Ọlọ́run mọ̀ á mọ̀ pé ìbùkún Ọlọ́run ló ń lani láì fi làálàá ọjọ́ tí mo ti gba ṣé Ọlọ́run mi ò tọrọ owó lọ́wọ́ ẹnì kankan rí mo dẹ̀ ṣe nígbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí Ọlọ́run kódà mo ní professor bíi mẹ́rin mo ní nǹkan wà lẹ́yìn ọmọ Nàìjíríà wà l'Amẹ́ríkà ó máa ń pè mí mo ní bílíọ̀nìyà mẹ́rin ọ̀ṣọ́ ìkan wà l'Abuja ṣe rí mi ò tí kàfá téje yan ìkan tí ẹ pè mí lọ́jọ́ kan kò ń ṣe ọmọ Nàìjíríà ó lówó gan ara ọmọ ìyá mo wá gbàdúrà fún ọmọ yẹn rọ lápá ọjọ́ yẹn kọ́mọ́ tó sì lẹ́dùn ọba ọmọ ìbá mú ìrìn jáde ó ní kí n sọ fóun how many thousand of dollars mo fẹ́ ó pè mí lórí fóònù mo wá sọ fún mo wá ẹ mọ̀ ó kún ṣẹ́ẹ̀kì ní o mo ní màá pè padà mo wá pè àwọn mẹ́ta náà tó tẹ̀lé mi lẹ́yìn gbogbo wọn tẹ̀ sùn kọ́ sí mi man of God ó gbàgbé nǹkan tá a fẹ́ ṣe ni mo rẹ́ ẹ̀rí mọ́nà òsínmọ́ kan tí máa ṣe nígbà tí mo wá ṣe tán mo wá pè máa yẹn mọ́ tó bá lágbára tó lọ́n bá fi sí lọ́kàn ó wá sẹ́yìn $2,000 sí mi nígbà máa gba wọn yẹn dádì ẹ̀yin gan kíní kan mo wá rẹ́rìn mo ní èló lèmi sọ fọ́lọ́run tó fi fún mi ní tèmi lọ yẹn mo wá dákẹ́ mo wá sọ fún wọn mo ní máa yìí ara tèmi sì kó lè dirí bọ́ndèké mo ti bá gbowó yẹn lọ́wọ́ ẹ̀ mo ṣe gbà ọ̀yàn mo ṣe máa nà ṣé bẹ́ẹ̀ ṣe wò mí àwọn tó ń ṣe bẹ́ẹ̀ fáwọn èèyàn mi ni wọ́n ti náwó wọn lè náwó ń bẹ̀ toró tèmi ná ó tó tọkàn èèyàn wá ni ẹni tẹ́ pé mo gbàdúrà fún ó rí resort ó dẹ̀ fún mi ní ìmọ̀ tí wọ́n gbé ìyẹn yàtọ̀ ìyẹn wá rè tí wọ́n ẹni tó wá ń ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn ò ní problem lẹ́tẹ̀ ní wíyà ọmọ ò ní sick fẹ́ẹ̀ gan ní wa because jẹ́rí èèyàn fẹ́ kọ́lé èèyàn fẹ́ ṣe gbá yẹn ọmọ yẹn kéèyàn rí àdánwò gbogbo nǹkan ló máa gbọ́n dànù apart from that olórin kan ó ní you can fool people sometime you can't fool people all the time wèrè gbọ́n padà gbọ́njọ́ kan ọjọ́ ní ẹ fẹ́ ṣe yẹn dà wọ́n dẹ̀ ká máa rántí kinní kan ó tún ká pẹ́ láyé tó á kùjọ kan ọ̀sẹ̀ǹgbà tó máa yá kò bá àjẹ́ ìrànṣẹ́ Ọlọ́run kó máa pọ́n jáde lẹ́nu báyìí ikú ṣàgbà ẹ̀wà kùjọ kan tó bá wá kú yẹn gbọ́dọ̀ padà hẹ́ẹ̀ dá yé ẹ̀ sí ṣé rí gbogbo nǹkan yẹn tí ẹ̀ bá kò máa wò àwọn èèyàn lóòótọ́ máa sọ fún yín àwọn èèyàn ò dáa to be sincere with you àwọn èèyàn ò dáa wọn kàn fẹ́ wá mú yàn fẹ́ kọ́ lò wọ́n kọ́ dẹ̀ fún wọn lẹ́ni ṣùgbọ́n tí ẹ̀ bá kò máa wò yẹn wọ́n á gbèyàn ṣe Ọlọ́run ìyá kan máa ṣe títí ẹ̀ ní o ṣùgbọ́n báyìí kẹ́ máa wo pé ẹ tá à ń sọ yìí sí ó ń kọ́ ní kẹta lọ́wọ́ kò sàn free kò jẹ́ kinní kan ní tí àgbà lọ́wọ́ ẹ̀ wọ́n ló fún lówó ní so mo fẹ́ sọ bẹ́ẹ̀ nìyẹn. ó dáa
Kódà àwọn èèyàn wa nígboro lóríṣiríṣi tí wọ́n ní àwọn ìṣòro àti àwọn ìpèníjà kan tí wọ́n ń sáré kiri lọ́tún lósì wọ́n ti náwó nára wọ́n ní ibi kọ̀ náà ni nǹkan yẹn ń já sí. Ṣé a fẹ́ sọ wípé àwọn wòlíì tó wọ́n lọ ń bá yẹn tó ń ṣàdúrà fún wọn tí wọ́n ń gbàdúrà lọ́dọ̀ wọn yẹn ni ṣáwẹ́ kó àwọn wòlíì yẹn pé kì í ṣe agbára Ọlọ́run ni wọ́n ń lò ni wọn ò ṣe làwọn wọ̀nyẹn tó ń wá ojútùú sí ìṣòro wọn ò ṣe tètè rí ojútùú tó ń wá yẹn. Ok, ẹ ṣe nǹkan tẹ́ sọ ẹja náà ṣùgbọ́n lọ́nà kan lẹ fi gbà wo ọ̀rọ̀ yẹn. Ṣe rí mo sọ̀rọ̀ kan fún yín ní ẹ̀kan Ọlọ́run máa ń gbàdúrà lọ́nà mẹ́ta ṣùgbọ́n gbogbo yẹn pátápátá ọ̀nà yẹn kan náà máa ń fẹ́ yes mo fẹ́ ká Ọlọ́run máa kẹ́ yes bóyá ká ẹ̀ náà padà pa ẹ́ òfin kan kò sí ètò kan wọn àkó máa padà pa ọmọ ẹ̀ kò sí ètò kan wọn. Ọlọ́run máa tẹ pé hold on fún nǹkan lèmi àti mari àti ìfàjì husband ó wà ok kò ní rọ́mọ bí bóyá ọmọ yẹn náà padà pa wọ́n nímọ̀. So àwa èèyàn àmọ́ èrò Ọlọ́run la ṣe máa ń ronú bẹ́ẹ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kejì dáhùn sọ pé àwọn ọ̀nà ṣọ́run ṣé àdúrà wọn ò bá ní àbí Ọlọ́run ò pè wọ́n Ọlọ́run pè ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n ṣe rí ìmísí Ọlọ́run nígbà míì kò ń sí lára wòlíì mi. Ṣe rí bá ṣe wà máa ń sọ fáwọn àwọn tí mo ń trade mo sì máa ń trade ẹnìkan ní aago 3 Nigerian time ó máa ń fọ àwọn Ìgbò ni Ọlọ́run pòun náà mo máa ń sọ fún wọn. Ṣe rí Ọlọ́run tẹ́ ń wò yìí ó yàtọ̀ sí àwa èèyàn mo máa ń sọ fún wọn pé Ọlọ́run pè ẹ́ lóòótọ́ ó dẹ̀ rán ẹ sí àwọn èèyàn láti máa gbà wọ́n lẹ̀ má rí rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ọmọ mi ni wà ní Ọlọ́run á dojú tiẹ̀ àdúrà yóò nígbà. Ẹlẹ́ẹ̀kejì ṣẹlẹ̀ tí Ọlọ́run bá pè kò yan odi kò fìyàn sínú for example ó sì Ọlọ́run ti máa bá a sọ̀rọ̀ lélẹ̀ kò ń fìyàn sínú Ọlọ́run ti máa bá a sọ̀rọ̀ lélẹ̀ irú ẹ̀yìn sìn ká sọ pé mo kàn déédéé wà nínú rí bẹ́ẹ̀ mi ọkàn mi kàn déédéé lọ sọ́dọ̀ yìí ṣé mo pé àti business papọ̀ ṣé ọkàn mi lọ sọ́dọ̀ yìí yẹn Ọlọ́run fẹ́ fún mi mẹ́sẹ̀gì lórí yín nìyẹn. Yes ṣé ẹnìkan ni mo mọ̀ ni èrò pọ̀ tó bá fi lè gbé nìkan wá báyàn Ọlọ́run fẹ́ fún yàn ní mẹ́sẹ̀gì ṣùgbọ́n ẹni tó Ọlọ́run ò bá pè àkànwé pé wẹ́ máìdì ò lọ síbẹ̀ Ọlọ́run fẹ́ sọ kankan fún yàn ṣùgbọ́n tí bá yan ń tọ̀hún lódì ìwà tó ń tọ̀hún wù sí mi tí ò dáná máa sọ̀kọ̀ mi ṣé wọn bẹ́ẹ̀ mẹ́sẹ̀gì yẹn akọ̀ lọ ó tún fà á tẹ́pẹ́ ìránṣẹ́ Ọlọ́run míì tó fi lè gba àwọn ẹlòmíì sílẹ̀ because máìdì wọn kún fún oríṣiríṣi ẹ̀gbin tí wọ́n lè forgive àwọn èèyàn tó ti fún wọn mi ní parọ́ kí mo tún repeat tí ẹ̀ bá ní kò máa wo bí èèyàn ṣe rí ìwà bàjẹ́ èèyàn burú ṣùgbọ́n tó lọ́n bá ti lè pè èèyàn gbọ́dọ̀ lá mọ́ra because oríṣiríṣi ló bá pàdé ṣe rí mo sọ ọjọ́ yẹn tí n bá wọn mú ṣe mo lè ṣe mo fi owó ìfilẹ̀ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run máa ní kẹ́tì ẹ̀ ṣe fún dídó oṣù kan in fact ẹgbẹ́ ẹlòmíì ṣe pé tó ló pé kí ni ìwà tó máa kú báyìí tó bá ti ń dá wọn ò ní sọ̀rọ̀ tó bá ara ṣe single àwọn ọmọ man of God wọn ètò àwọn ọgbọ́n ṣe wọ́n ní sọ so ó máa ń bí ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run nínú so tí mo kàn fẹ́ sọ níbẹ̀ yẹn nìyẹn wọ́n ń gbàdúrà wọn ń gbà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gbà some factor ló máa ń fà á tó fi ń rí bẹ́ẹ̀ bóyá àsìkò yìí ò tí ì tó tó yẹ yín sí tó yẹ kí bóyá ìránṣẹ́ Ọlọ́run gangan ó ti wà disconnected pẹ̀lú Ọlọ́run tàbí ẹni tó ń ṣe kíní yẹn kí n tó gbàgbé ṣe rí ẹ má fẹ́ kí àdúrà òun tètè gbà number 1 kó dá Ọlọ́run mọ̀ fúnra ẹ̀ ṣe rí tí o bá ń ṣe kìrìsìtẹ́nì o ò lè gbádùn ìyàwó ẹ o lè gbádùn ọkọ o lè gbádùn marriage ẹ you must be a Christian in your marriage you must be a Christian in your work you must be a Christian as a pastor some pastors are not Christian ìwà kìrìsìtẹ́nì ṣe rí àti pé ẹ bá tó wà wò dáadáa ṣe ń gbọ́ mi bọ́dà tó mi ṣe rí ọ̀pọ̀lọpọ̀ chọ́ọ̀chì lè ní máa ń sọ fáwọn èèyàn mi ní kó má lọ sí chọ́ọ̀chì ṣọ́ọ̀tì wá jẹ́ pé àdúrà nìkan náà ń gbà ń bẹ̀ ṣọ́ra o gbọ́dọ̀ dá Ọlọ́run mọ̀ wá pé àdúrà nìkan náà ń gbà ní chọ́ọ̀chì kan ṣọ́ra fún chọ́ọ̀chì bẹ́ẹ̀. kí ló dé. ẹ ṣe ẹ mọ̀ pé pẹ̀sáàpù ń sìn ogun ń jàyàn ó wá lọ gbàdúrà ṣé ń gbọ́ mi. àgbáyé. ṣé mọ̀ pé kinní kan ló ń gbé ogun yẹn wá báyàn ogun ní dé jàyàn ilẹ̀kùn kan ló máa sílẹ̀ fọ́tà àti ẹsẹ̀ kan lè máa gbé tọ́ta fi báyàn jà ṣé mọ̀ pé tẹ́bá kí ẹ bá ń ka ní ìbéèrè tẹ́ mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ẹ lè blọọkù kinní ẹ kò ní padà mọ́ torí ẹ̀mí òkùnkùn wọn kì í kú tí o bá ṣe ogun yẹn bí àdúrà yẹn ogun yẹn lọ dúró díẹ̀ sí akọ̀lọ́ dúró ni o kò dẹ̀ sẹ́ni tó mọ́ wàá ṣàṣìṣe ṣáà ní 365 days in a year nobody can live without mistake. tó bá di pé báńkì sọ pé wọ́n wá ní Psalm 7 ogun yẹn wọ́n wá dọ́bù ara wọn
because o ò ní ọ̀rọ̀ Ọlọ́run tó lè channel mind ẹ the way to live. So ọ̀nà tí àwọn èèyàn gbà ṣe àṣìṣe pọ̀ ọ̀pọ̀lọpọ̀ lóòótọ́ lọ gbàdúrà ń sìn ní tó ń gbàdúrà lé lórí o tó ń bá ìyàwó sùn òun yan dì òun parọ́ gbogbo tó lọ́rùn ò fẹ́ ló ń ṣe. Ẹ wá sọ fún mi ṣé ìránṣẹ́ Ọlọ́run yẹn kí òun wájú Ọlọ́run ìtọ́lọ́run ò fẹ́ torí mo máa ń sọ fáwọn èèyàn kò sí tó máa gbọ́ òun mi for the first time tí ò ní rí tí ò ní tú sílẹ̀ kò sí onítàn. Ẹlẹ́ẹ̀kejì má tó wá ṣe àwọn tí wọ́n fún yàn àwa tó tú sílẹ̀ dáadáa tó bá di pé tó wá ń tẹ̀lé mínísírì kò sógun yẹn tó lè borí ẹ̀ wọ́n because màá máa jẹ́ kó mú àwọn àṣìṣe yẹn tìgbéyàwó wà lọ́tọ̀ tí wọ́n mi spiritual wà lọ́tọ̀ moral life ó wà lọ́tọ̀ tó bá tilẹ̀ máa kí ẹ̀ kíní yẹn kò ní bó ṣe fẹ́ ṣe tí ò ní ṣe ògùn pátápátá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tó lọ́sọ̀ àwọn ọ̀rọ̀ Ọlọ́run wọn ní kó máa bá wọn gbàdúrà àwọn àdè máa dá ẹ̀ṣẹ̀. Bible sọ ní can we continue sin for grace to abide Bible ní God forbid. Bó ṣe rí nìyẹn. Ó dà ṣé rí irú àwọn àlàyé ọ̀rọ̀ tẹ́ ń ṣe yìí ó ń wo àwọn èèyàn lọ́kàn ó dẹ̀ ń wo àwọn èèyàn pé àwọn á fẹ́ láti kàn sí yín màá fẹ́ kí ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí i kẹ́ ẹ gba àwọn èèyàn lámọ̀ràn kẹ́ ẹ sì fún wọn ní nọ́mbà yín tí wọ́n lè fi pè yín. Ok, orúkọ tèmi ni Prophet Fẹ́mi Wahab. Nọ́mbà mi ni +34698256476 lẹ́ẹ̀kan sí +34698256476 both direct call and WhatsApp call. So yẹ yín sí. So tó wá dẹ̀ fẹ́ lọ sórí YouTube wọ́n á rí Believers Citadel TV YouTube Believers Citadel TV lórí YouTube lórí Facebook Prophet Fẹ́mi Wahab that Prophet double T ló wà ńbẹ̀ Prophet Fẹ́mi Wahab lórí Facebook. Ṣé rí àwọn tó fẹ́ gba àwọn èèyàn ẹ wò ní ìyàwó mi rí láàárọ̀ yìí nígbà tí obìnrin yẹn pè mí láti Amẹ́ríkà tó ń sun ẹkún. In fact ohun tí mo kórìíra yìí ni pé kí ẹ̀kan máa fi agbára rẹ ọmọlàkejì jẹ whether physical or spiritual máa bọ́ tó mú fọlẹ̀. Mo sọ fún obìnrin kan tó pè mí ní ìjẹta láti Ireland obìnrin yẹn sick kò gbé tán gbé ní Amẹ́ríkà lóyìnbó kan máa rí nǹkan tó ń ṣe yàn ó dẹ̀ mú ní òkun ẹ̀mí. Ṣẹlẹ̀ mọ́ mo ti pass through nǹkan bẹ́ẹ̀ yẹn ní wọn tó obìnrin yẹn pass through ọmọ tó ń pass through ó wá ń sọ fún mi pé ṣé òun ò ní kú. Ṣé nígbà tí obìnrin tààrọ̀ yẹn pè mí báyìí omi náà bọ́ lójú mi lẹ́sẹ̀kẹsẹ̀ ṣé obìnrin tó fi òun ló pè mí ó lóun kọ wò pé tí mo ṣe máa kú rè kò sí ní tó ṣe tó bọ́ sí kò sí nǹkan náà ayé lè níbi ológun yẹn ti wá àwọn tó ń ṣàánú ni o ṣé ẹ gbọ́ àwọn tó ń ṣà mo ṣe sọ fún báyìí kí ló gbúgbé sí kí ló wọ́n ti yẹ ti sọ pé yẹ tó bí yẹ sọ fún pé ṣọ́ra fún èèyàn olórí kọ́kọ́rin ó ní ṣọ́ra fún èèyàn kó má bàa ṣubú èèyàn burú ẹ̀yin dá sẹ́yìn ọ̀kan kò ní kó dá sí yín padà ẹ jẹ́ ká ṣọ́ra wa. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ẹ̀ ń wò tẹ́ ẹ̀ ń sọ àlára yíká yẹn tọ́lọ́run bá ṣí inú ọtẹ bá ń rí bá ẹlòmíì ìbọn ló yọ sí yàn láti máa bá yàn rẹ́rìn. Wọ́n dẹ̀ máa ń kọ̀wé kan nílẹ̀ Yorùbá wọ́n ní ìfura òun ni òògùn àgbà. Ṣé ti máa rántí ọ̀rọ̀ yẹn ẹ̀rù máa ń bà mí. Ìfura báyìí òun lòògùn àgbà. Bíbélì máa ń sọ̀rọ̀ kan Bíbélì ní your worst enemy is your family. Nígbà tí ìyá tó bí ọmọ nínú ṣé ń gbọ́ mi ìyá tó bí ọmọ nínú tó bá lè máa ṣe ọmọ tó bí ọ̀rá pàdé ẹnìkan títí ọ̀rẹ́ ní tímọ́tímọ́ ni máa wú ẹlòmíì báyìí. Ìyá tó bí èèyàn tẹ́gbọ́n náà ló gbé wọ́n lọ dàgbà ó ń ṣe ọmọ tó bí ọ̀rá pàdé ọ̀rẹ́ mi ni ìyàwó mi ni èmi ò ní kí ẹ má nífẹ̀ẹ́ èèyàn o ṣùgbọ́n máa la ojú kan kó máa dè kan tó wá ń bá èèyàn ṣe otherwise wàá kó sọ́wọ́ nítorí wọ́n sì ní pé tíṣòro bá dé àwọn náà tó máa gbà ẹ́ lámọ̀ràn àwọn náà dẹ̀ wá ń di ọ̀rọ̀ yẹn àwọn náà pọ̀ jù kẹ́nìbọ̀dì oṣù ara ẹ̀. Ṣé mo fẹ́ sọ fún yín àwọn tó lówó lọ́wọ́ tí wọ́n lógun ní ọ̀sẹ̀ tí ò lógun ọmọ ọ̀nà àbáyọ ni ara ọ̀nà àbáyọ mò ń sọ sílẹ̀ wọ́n dẹ̀ pé kìrìsìtẹ́nì bá ní Ọlọ́run bẹ́ẹ̀ dá Ọlọ́run mọ̀ ní àyè ara ẹ̀ so that ẹnìkan ní máa ń lu ẹ́ lòkulò. Ẹlẹ́ẹ̀kejì èmi dẹ̀ jẹ́ ẹ̀dá kan ní ìfẹ́ mọ́tò ọba jẹ́ mùsùlùmí ọba jẹ́ gbogbo èlé máa ń kó mọ́ra tèmi kan ní pé ntọ́lọ́run fẹ́ rí ṣe ní èdè gbàdúrà fún yàn kó máa resort after pé ọwọ́ ẹ̀ ò bá mọ́ kódà kọ́wọ́ ẹ̀ má mọ́ dákàtí yẹn wà á kọ́ dé agbára ṣùgbọ́n o ò lè máa rìn inú ẹ̀ṣẹ̀ torí ẹ̀ṣẹ̀ ẹ wò mo gbọ́ kìnní kan láàárọ̀ yìí gbọ̀gbọ́n yẹn bí ọmọ ọ̀tá báyìí ẹ máa mọ̀ ní mẹ́ta lókè ń fẹ́ dárúkọ ẹ̀ ṣe rí
Ọlọ́run kàn ní kí n gbọ́ nǹkan tó ń wí bá gbọ́n tí ọ̀bọ yìí ń sọ pásítọ̀ mi ò lè sọ o àfáà mi ò lè sọ èyí tó ń sọ ọ̀rọ̀ tí Ọlọ́run máa ń báyàn sọ ni ó sọ kíní kan ó ní ilé ayé yìí mo fẹ́ kọ́lé mo fẹ́ ṣe gbá ó wá sọ ó ní gbogbo ara ẹ pé láàárọ̀ yìí o lè wọlé parí kò dé lẹ́sẹ̀ kan ó ní olójúlé mi kò ní kó olójú lọ́la o bẹ́ẹ̀ ni ó ní kí náà ní ayé òun tá a sáré káàkiri fún nígbà tí ọmọ tí ẹ jí wọ́n á wò pé ọ̀pọ̀ ìlú ń sọ̀rọ̀ báyìí ó wá sọ̀rọ̀ kan ó ní tó lóòmí bá lanu kalẹ̀ báyìí tó bá sọ ọ̀nà tó gbà rí owó ẹ̀ ẹ̀rù á bà ẹ́ ó wá ní gbogbo tàbá ní láyé ó ní gbogbo ẹ̀ lọ́ máa dálẹ̀ ó lẹ́sẹ̀ àti ìwà lọ́ máa dúró de wà níbì kan ó ní tó ọmọ ẹ̀dẹ́sẹ̀ yẹn ilé ní gbogbo ẹ̀ ní ọmọ ẹ̀ lè ta ó fi wọ́n ẹ̀ mú igbá náà ọlọ́mọ mi lè ta kókó ẹ̀ obìnrin ó ní kéèyàn ṣe jẹ́jẹ́ kéèyàn tọ́jú wá ìkọ́ ayé ìyá tán lọ́jọ́ kan tẹ́lẹ̀ kan lárí ilé ní tí wàá náà ń bọ̀ lọ́la sọ́jẹ́ kí n tó ń bì. ó dà ẹ ṣeun ẹ bá wa wá pé nọ́mbà yẹn kan sí i. ok nọ́mbà tèmi ni +34 698 256 476 gbogbo nǹkan kúnkan tó bá ń là kọjá tó bá pè mí máa sọ nǹkan tó máa ṣe fún mi kì í gbowó lọ́wọ́ ẹni tó sọ ní public tèmi kan ní pé serious tó lọ bá ní kó so sí ìpínlẹ̀ kan lọ mílíọ̀nù tó bá lágbára ni tó bá ní tó lóò ní wàtọ́ ọlọ́run kò kàn mí mi ò dúró dé ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin kankan ṣe nìkan kò sí ogun tábà ọlọ́run ò ká tiẹ̀ ni pé jẹ́ kí ọwọ́ ẹ̀ mọ́ jẹ́ kí inú ẹ̀ mọ́ kò sí ogun náà ọlọ́run abẹ́ iṣẹ́ so ọlọ́run á gbàdúrà gbogbo wa Jésù àmín. Ẹ ṣeun wòlíì ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ẹ̀kan sí i àti ilé ìjọ tí ọlọ́run ti ń gbọ́wọ́ yín ṣiṣẹ́. Orúkọ mi ni Prophet Fẹ́mi Wahab Prophet Fẹ́mi Wahab orúkọ ministry wa ni Believers Citadel Believing in Christ Ministry because bàtà fẹ́ rẹ́gísítà ẹ̀ a ní issue ìyẹn ló fà bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú àmọ́ rectify ẹ̀ so Ademanche deliverance every Sunday ní online YouTube Facebook and Zoom ẹnu afẹ́ jọ àwọn alágo 6 Nigerian time ẹni gbàgbọ́ àti bá lè pè mí ní tí wọ́n ti fẹ́ kò sígbà kan kí n bá pè mí má dá yín lóhùn ẹnu ẹ̀dẹ̀ rí agbára Ọlọ́run because aago 6 Nigerian time ní every Sunday nírọ̀lẹ́ lọ́jọ́ Sunday bá ṣe máa ń ṣe nìyẹn èyí náà rí agbára Ọlọ́run ẹ̀yin Ọlọ́run lógo because àwọn àyàn máa ń ṣe mí wọ́n ti káàkiri wọ́n kàn ń gbá wọn lọ́tún gbá wọn lósì tó bá pè mí ò ń ṣèyàn bẹ́ẹ̀ wọ́n náà dẹ̀ rí agbára tèmi kan ní pé serious bá ti serious Ọlọ́run á serious pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ wọ́n náà dẹ̀ rí yàtọ̀ pẹ̀lú tọmọtọmọ lórúkọ Jésù. ẹ ṣeun kò ní jù báyìí lọ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ á lọ comment section kájọ pàdé kámẹ́rò tiyín náà níbẹ̀ yẹn Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ lẹ̀ ń pè mí lónìí ẹ ti wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ ó yá ẹ máa share fáwọn ẹlòmíì lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ.